Àkọọ́lẹ̀ ìwòye gbogbogbò ti ìhìnrere Máàkù. Ìhìnrere Máàkù jẹ́ ọ̀kan lára àwọn ìwé ìhìnrere mẹ́rin nínú Májẹ̀mú Tuntun. A gbà pé Máàkù, ẹni tí a tún mọ̀ sí Jòhánù Máàkù, ni ó kọ ọ́. Ó sì jẹ́ ẹni tí ó súnmọ́ àpọ́stélì Pétérù gan-an. Ìwé yìí ni a kà sí pé ó jẹ́ ìhìnrere tí ó kúrú jùlọ, ṣùgbọ́n tí ó kún fún agbára àti ìṣe. Ìdí pàtàkì tí Máàkù fi kọ ìhìnrere yìí ni láti fi hàn pé Jésù Kristi ni ọmọ Ọlọ́run, àti pé iṣẹ́ rẹ̀, ìyanu rẹ̀, ìkọ́ni rẹ̀ àti ìjìyà rẹ̀ jẹ́ apá kan ètò ìgbàlà Ọlọ́run fún ìran ènìyàn. Máàkù dojúkọ lọ́pọ̀lọpọ̀ àwọn ìṣe Jésù ju àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ. Èyí sì jẹ́ kí ìhìnrere yìí kún fún ìlànà ìṣẹ̀lẹ̀ tó yára tẹ̀lé ara wọn tí ó sì lárinrin. Nínú ìhìnrere Máàkù, a rí Jésù gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí ń ṣiṣẹ́ láìsí ìmọ̀tara ẹni nìkan fún ìgbàlà ìran ènìyàn. Ọmọ Ọlọ́run tí ó ní àṣẹ lórí àrùn, ẹ̀mí èṣù àti ikú. Olùkọ́ni tí ń kọ́ ènìyàn nípa ìjọba Ọlọ́run ní ọ̀nà tó rọrùn tó sì hàn kedere. Olùgbàlà tí ó jìyà, tí a kàn mọ́ igi àgbélébùú, tí ó sì jí dìde láti inú òkú. Ìwé Máàkù bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ Jòhánù onítẹ̀bọmi, ó sì parí pẹ̀lú àjíǹde Jésù Kristi. Ó fi hàn kedere pé ọ̀nà sí ògo la ìjìyà àti ìrẹ̀lẹ̀ kọjá. Ẹ̀kọ́ pàtàkì rẹ̀ ni pé ẹni tí yóò tẹ̀lé Kristi gbọ́dọ̀ ṣetán láti sẹ́ ara rẹ̀, gbé àgbélébùú rẹ̀, kí ó sì máa tẹ̀lé. Ní ṣókí, ìhìnrere Máàkù jẹ́ ìpè sí ìgbàgbọ́, ìṣe àti jíjẹ́ ọmọlẹ́yìn Kristi pẹ̀lú gbogbo ọkàn. Ó sì ń pe gbogbo ènìyàn láti mọ Jésù, kí wọ́n sì gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn.